Madam Roselyn aya Ajayi ti lé lọ́dún kan sí. Madam Roselyn aya Ajayi ti lé lọ́dún kan sí. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ tí bàbá fi gbé ọ dúró. Àwa bá ọ jó, àbá ọ yọ̀, ọpọlọ lókè lọ́pẹ́ tọ́ sí. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó mọ̀re. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó mọ̀re. Oore ọ̀fẹ́ ńlá ni kéèyàn tún dàgbà láyé. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó bá gbọ́n. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó mọ̀re. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó mọ̀re. Oore ọ̀fẹ́ ńlá ni kéèyàn tún dàgbà láyé. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó bá gbọ́n. Madam Roselyn aya Ajayi ẹ kú oríire. Ọmọ wọn lẹ́fún àlàyé ìlú olókìkí. Lọ́mọ ọwọ́ lọ́mọ ìrìnsẹ̀ bàbá ló kó ẹyọ. Títí tó tún fi wà dàgbà lójú àbínú ẹni. Oore ọ̀fẹ́ tí ó kọ̀ mọ́ àwa dúpẹ́ oore. Madam Roselyn aya Ajayi gbọ́wọ́ ijó gẹ́gẹ́. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó mọ̀re. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó mọ̀re. Oore ọ̀fẹ́ ńlá ni kéèyàn tún dàgbà láyé. Ọjọ́ ìbí ṣe pàtàkì fẹ́ni tó bá gbọ́n. Mrs. Roselyn aya Ajayi, ìbànújẹ́ rẹ̀ ìgbà kan ó ti já sọ́pẹ́. Ìbànújẹ́ rẹ̀ ìgbà kan ó ti já síre. Àìrìnà rẹ̀ ìgbà kan ó ti já sọ́pẹ́. Ìbànújẹ́ rẹ̀ ìgbà kan ó ti já síre. Mọ́mì, ire lọ́tún ire lósì fún ẹ o. 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 Madam Roselyn aya Ajayi, bó bá yíra nílẹ̀ kò tó dúpẹ́ oore tólú ṣe. Òní ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún ó làyájọ́ ọjọ́ ìbí rẹ. Ràròjinlẹ̀ sáwọn ohun tó o ti là kọjá rí. Ronú sáwọn ọ̀rẹ́ rẹ, ojúlùmọ̀ àtàwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ lásìkò kan ṣùgbọ́n tí wọ́n ti kọjá lọ. Madam Roselyn aya Ajayi, ronú sórí ọpẹ́ tó o fẹ́ràn kó o fi dúpẹ́ oore lọ́wọ́ Olódùmarè ọba aṣoore kiri akiri ṣoore aṣoore mágùn síbìkan ọ̀pàpàpà bídà sọ́bídìrẹ́ òpè mọ́ níjà sọ́mọ́dàjẹ́ abiyamọ tí ń wẹ̀rí ọmọ mọ́ dákedákedákedáke. Aya Ajayi ògidì olú oníkànga àjígbọ̀n òbomi òṣùrù wẹ́dà. Ẹni Ajayi gbàgbàgbà tí ò lè gbà tán igúnnugún ní gbarú wọn. Ọmọ àjòkólẹ̀ ọ̀pọ̀nà kó ikú alágbùnrín rororo. Ọmọ àjòkólẹ̀ ọ̀pọ̀nà kó ikú alágbùnrín àòdàbọ̀. Èdú olígèdè ọmọ elémi. Elémi ìgèdè mójú maró ẹ̀jàgbà ìgèdè mímì. Elémi ìgèdè mójú maró ẹ̀jàn mímì ọmúṣe wọn ọmọlúlé rẹ. Pẹ̀lẹ́ o ọmọ ajóbàtà yọ gọ̀gọ̀ ẹ̀yìn ọrùn. Ọmọ ajóbàtà yan olóko jẹ. Ọmọ èrù jẹjẹjẹjẹ láti bà. Ọmọ àwíyé èdè ọ̀kìn. Ọmọ ìyáyá òṣogun yàgàyàgà. Oṣùlé àbárẹ̀ bí onítìkú. Ọmọ ọjọ́ gbogbo bí ẹni ṣọdún. Ọmọ abẹ́nimókù sílẹ̀ ọmọ àjàgùnà oyè. Pẹ̀lẹ́ o ọmọ olókè kó mòkè gígùn. Èdú ilé àwọn ẹ̀fọ́ kú mòye. Ìlú olókìkí nílùú tá a gbé bí ọlọ́mọ. Ìyẹn nílé màmá rẹ̀. Gbogbo ọmọ alálùbáríkà pátápátá ni wọ́n ń kí ọ kú oríire. Madam Roselyn aya Ajayi, Pásítọ̀ Tọ́pẹ́ Dàda pẹ̀lú Mr. Túndé Ajayi, wọ́n lábìyamọ rere nìyá wọn. Mrs. Ọmọlára Lawal àti Chief Mrs. Títílayọ̀ Mọ́sà ìlẹ́rù ọmọ Ajayi. Ìyẹrẹlú Bọ́bagúnwà Òbèrìjìyàn land. Ó lóun ò jẹ́ gbàgbé ìyá òun. Kólódùmarè ọba ó fún ní ẹ̀mí gígùn. Mrs. Ìbírónkẹ́ Andrew, Ìkìn Ọlájídé Michael Ajayi pẹ̀lú àwọn ọmọ ọmọ pátápátá ni wọ́n ń kí yín kú oríire. Mr. Táíwò Ọmọdélé, wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ tó bí lọ́mọ. Ọmọ wọn lẹ́rìndínlẹ̀ Èkìtì ń ló pe Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrinkéwì bí ẹni jẹ̀kọ yangan sórí aago. Ó ní kí n bóun ṣèyí fún ìyá onínúure lórúkọ gbogbo ọmọ màmá olóríire. Ìbànújẹ́ rẹ̀ ìgbà kan ó ti já sọ́pẹ́. Ìbànújẹ́ rẹ̀ ìgbà kan ó ti já síre. Àìrìnà rẹ̀ ìgbà kan ó ti já sọ́pẹ́ o. Ìbànújẹ́ rẹ̀ ìgbà kan ó ti já síre.